ìjábọ̀ fáwọn ará ìlú eléyìí tí òfin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea là sílẹ̀ láti lè ṣe láti jẹ́ kó tẹ̀ràn fún gbogbo àwọn tó bá ti wà nípò fún ìdarí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ti wáyé nílùú Ìpòbẹ́. ilé ìpàdé tálága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ló gbàlejò ogunlọ́gọ̀ àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ nínú ìgbìmọ̀ tó ń darí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àtàwọn ará ìlú tí wọ́n ṣe ètò láti máa dáwó fún ẹgbẹ́ ọ̀hún déédéé. ọ̀rọ̀ Yorùbá tó sọ pé bí a bá ń ta ká mọ̀ tọ́ kó má bàa di ẹran nídìí. lásìkò tí ó ń ṣe àlàyé olóyè Sẹ́sínú Ẹ̀mí Èyítónú tí ṣe alága ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ó ṣe àlàyé tó sì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan lẹ́ka kọ̀ọ̀kan láǹfààní láti ṣe àlàyé ohun tí kálukú gbéṣe ní ẹ̀ka rẹ̀ fara ìlú. lẹ́yìn àsìkò tí kálukú ti ṣe àlàyé ní ẹ̀ka lórí ọ̀rọ̀ ti owó, ẹ̀ka lórí tí ó jẹmọ́ ti ètò àwọn bọ́ọ̀lù tí wọ́n gbá àti àwọn ẹ̀ka lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ètò tí ìjọba àpapọ̀ fi ṣọwọ́ sí wọn. alága ìjọba ìbílẹ̀ sí ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ tó gba ọ̀rọ̀ sọ ó fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn wípé òun kò tẹ̀lé àwọn èèyàn tí wọ́n ṣe àṣedànù. àkọ́kọ́ náà àrèmọ̀kánlé ìhun yọ ọmọ ìlú sì torí ẹ̀ka fún wa bà wá àwa sì lé ọmọ ìlú ló gbé ní síbẹ̀ fún ọmọ ìlú. ìhun yọ ọmọ ìlú bá ń fẹ́ òun là bá wọn fẹ́. kò sí bó fẹ́ le tó ibi ọmọ ìlú wọ̀ láti sí òun ló fa àlọ́fù ṣe àtọ́ṣe yẹn ń pèlè reform yẹn ṣe náà Chelsea kò sí ìhun yẹn kò kúta kò wá àmọ́ pẹ̀lú agbára Ọlọ́run à á ṣàṣeyọrí. ọmọlé ìgbìmọ̀ aṣòfin tẹ́kùn ìdìbò kejìlélógún Honorable Kúsọ́ndà Mukaram Ajíbádé tó lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀wọ̀n síbi ìpàdé náà àwọn náà pẹ̀lú kó ṣe ìdúgbòlóhùn tiwọn náà. inú wa sì ń dùn pé équipe náà ń lọ iwájú kátó ń lọ iwájú de victoire en victoire donc gbogbo yòókù ń dísìn nípa ọ̀rọ̀ ìsiẹ́jì wọn ó lè mẹ́ẹ̀ ti sọ tẹ́lẹ̀ yẹn lágbára Ọlọ́run ìrànlọ́wọ́ yàrá náà lè ṣe sínú ẹ̀ fúkọ́fù lè jẹ́ ṣíṣe ní kíákíá lágbára Ọlọ́run fún ní agbára náà inú ẹ̀ wá dùn gan nítorí lónìí mọ̀rọ́fọ̀ lé équipe Chelsea kọ̀tọ́ ṣe irọ́ sí ìmọ̀. olóyè Sẹ́sínú Ẹ̀mí ó sọ ipa ribiribi tí ìjọba àpapọ̀ kó lórí àǹfààní ńláńlá eléyìí tí wọ́n ṣíwèé ìrántí ẹ̀kan ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lọ́dún yìí. gẹ́gẹ́ pé máa ń sọ ká ní ìjọba president tànà ìjọba kan ní gbogbo ọmọ ìlú gbẹ́dọ̀ pawọ́ fún parce que subvention ti ọdún ọjọ́ nkẹyẹ kò ṣẹlẹ̀ o ní gbogbo Benin láti pé ọdún 3 sí 4 ló ti bẹ̀ sí ṣe ó kò sì dá dúró ò lè subvention náà kó lọlẹ̀ ọ̀tọ̀ ń ga sókè ni je pense que c'est à la tifa du gouvernement et gbogbo jeunesse Benin ó sì remercier wọn fún politique accompagnement jeunesse et lẹ́kẹ̀yìn àwa yọ jẹ́ àwa aṣáájú wọn náà àgbẹ̀dọ̀ ṣàgbára fún pé owó ìjọba bá gbéra ká máa lò sí ọ̀nà ẹ̀yọ́. nínú àlàyé tiẹ̀ arákùnrin Kọ́láwọlé Àkàndé àwọn náà pẹ̀lú kò ṣàìṣe àtìlẹ́yìn wọn lórí ìmọ́lẹ̀ tí wọ́n tún rí nípa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea síwájú àti síwájú sí i. équipe Chelsea kì í ṣe équipe oníkan ni o équipe gbogbo ìlú Ìpòbẹ́ ni donc àṣẹlẹsán wa lọ ìjà wa ìjà kò sí gbogbo yẹn ti tán gbogbo akágbàgbé yẹn pátápátá ká dúró ti équipe Chelsea équipe wa libẹ̀ lónà wọ́n ṣe wọn kò bá ṣe ní pèsè sọ ọmọ tẹ́lẹ̀ ó lé àwọn ló fa làwọn forí ìwé àwọn ìṣẹ̀lẹ̀ làwọn forí ṣe. olóyè Ganiu Hamidu Ewédìran ní tirẹ̀ ó ṣe àlàyé lórí bí òfin ṣe là sílẹ̀ pé kí àwọn máa ṣe kí ará ìlú kó lè bá mọ̀ tó ń lọ torí tí a bá ń ta ó yẹ ká mọ̀ tọ́ kó má bàa di ẹran onídìí. ìbírò yẹn ń darí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lọ́wọ́lọ́wọ́ ló ṣetán láti máa tẹ̀lé ìwé òfin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà torí gbogbo ihun yé à ń ṣe ihun yé òfin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea sọ òun náà lè à ń tẹ̀lé káfọ́ wọlé bí lé òní torí òfin náà sọ pé bó bá ṣe àgbọ́dọ̀ mọ̀ pé ọmọ ìlú ká máa jábọ̀ iṣẹ́ ń ṣe ìbírò náà fún ọmọ ìlú fún wọn kó lè mọ̀ bó ṣe nọgbà nínú équipe náà. pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ní gbogbo àwọn tí ó jẹ́ àkópa fi béèrè àwọn ìbéèrè tí ò wí wọn lẹ́ka kọ̀ọ̀kan kí ó sọ di pé ètò náà ó lọ sí ìparí. ìpè tí wá lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá eléyìí tí a pè ní Chelsea kí wọ́n máa ṣètò ẹ̀dáwó wọn déédéé ló lè túbọ̀ jẹ́ kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea kó dé òkè àgbà. Kásùmù ìṣẹ̀lẹ̀ tí ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sánà TV Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sánà TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.